gbẹ̀gẹ̀dẹ̀ gbiná àǹtí Lizzy Anjorin sọ ògúlùtù ọ̀rọ̀ lu wòlíì Taku Tijesu àtàwọn ọjọ́ Alaso Funfun lápapọ̀ nípa ikú olóògbé Mọ́rẹ́níkejì Adeleke Egbin Orun. Tẹ́ bá rántí pé ní kò pẹ́ mo ṣètò kan níbi tí wòlíì Taku Tijesu ti ń sọ àwọn nǹkan kan tó fẹ́ máa jọ mọ́ criticism nípa àwọn ọ̀nà tí Egbin Orun gbà ṣe iṣẹ́ ìwòsàn iṣẹ́ ìtúsílẹ̀ fún àwọn èèyàn. Eléyìí tí wọ́n ṣàpèjúwe wípé kò fi taratara bá ìlànà Kristẹni tòótọ́ mu. Báyìí àǹtí Lizzy Anjorin ti wá jáde láti sọ àwọn ọ̀rọ̀ kò bákùngbé kan sí wòlíì Taku Tijesu. Wọ́n ní nítorí tí wọ́n ṣe yẹn wọ́n ló ti yára jù fún wọn láti ṣe. Wọ́n ní kódà wọ́n ní àwọn tí wọ́n ń ta epo sóríta tí wọ́n ń gbẹ́bọ tí wọ́n ń ṣoríṣiríṣi wọ́n ní wọ́n fẹ́ẹ́ bẹ́tà àwọn tó ń pera wọn ní Kristẹni tòótọ́ lọ. Wọ́n ní sòfà tí wọ́n bá ti jáde láti wá máa criticize ẹni tó ṣẹ̀ṣẹ̀ kú tí ò tí ì pé 24 hours tó jáde láyé tí wọ́n bá ti wá máa bẹnu àtẹ́ lù lórí ayélujára wọ́n bẹ́tà ọ̀pọ̀ wa tí à ń pera wa ní Kristẹni tòótọ́ lọ. Ẹ̀yin èèyàn mi eléyìí tó gbẹ̀nu tán ò fọ́nrán yìí nǹkan fi sínú ẹ̀. Káàbọ̀ sí ìkànnì Digi Naija Television. Ẹ dákun tẹ́yin bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín ẹ sì má gbàgbé láti máa like fídíò yìí bẹ́ẹ̀ lẹ sì láǹfààní náà láti máa bá mi fi èròǹgbà yín sí comment kẹsì máa share kó máa lọ káàkiri. Ẹ ṣeun bẹ ṣe ń ṣe bẹ́ẹ̀. Àǹtí Lizzy Anjorin wọ́n tọwọ́ bọ àwọn kankan àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nínú ìjọ Alaso Funfun bí àwọn nǹkan tá a ti rí lásìkò ìgbà kan tó ṣe wípé wọ́n ní wọ́n bá orí èèyàn lórí altar wọ́n bá igba ọṣẹ wọn bá oríṣiríṣi tó ṣe wípé kò dára gan tó yẹ kí ọ̀pọ̀ àwọn wòlíì Alaso Funfun bíi bàbá Taku Tijesu kí wọ́n máa sọ kán máa condemn lórí ayélujára ṣùgbọ́n tí wọn ò condemn kí n má rojọ́ jìnnà. ká gbẹ̀yìn lọ sórí ìta ká bẹ epo pupa sí ọ̀ṣẹ́ ìwò páwọn tó ń gbẹ̀yìn lọ sórí ìta dáàdì wọ́n dáa ju àwa Kristẹni lọ tí wọn bá jáde láti criticize òkú less than 48 hours. Ikú Egbin Orun is a slap sí ìjọ aláṣọ ẹ̀mí. Kò sẹ́ni tó lè dínkù anybody dání o. Kò sẹ́nibody tó lè dí anybody mú. Tí Ọlọ́run bá sọ pé àsìkò tó ni, nobody can stop that. But fún pé wá jáde ní less than 24 hours tó kú, ẹ wá stage show. Ó jẹ́ kí n mọ̀ wípé it is a must kéèyàn escape kúrò nínú poverty torí Egbin Orun bá jẹ́ ọmọ olówó ó ṣeé ṣe kó má fọjọ́ ọlọ́jọ́ lọ. She saw the death coming and she prayed over it because ègún àti èpè ni nírùnrùn tálíkà wà. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa nínú Olúwa sọ. díẹ̀ káàtó kò jẹ́ ká mọ ibi tá a belongs to. Ẹ̀kọ́ mẹ́ta ẹyin mẹ́ta ẹgbẹ́ pósí ẹgbẹ́ lọ sétí odò ẹrù gbá ẹgbẹ́ ìṣó létí omi ṣe gbogbo ẹ̀. ká fèdè fọ̀ ká máa tú. My daddy ká gbẹ̀yìn lọ sórí ìta ká bẹ epo pupa sí ọ̀ṣẹ́ ìwò páwọn tó ń gbẹ̀yìn lọ sórí ìta dáàdì wọ́n dáa ju àwa Kristẹni lọ tí wọn bá jáde láti criticize òkú less than 48 hours. My daddy ṣé ẹ̀yin ò rò wípé àwọn tó ń bọ èṣù they are far better than us if our Christianity can come online to disgrace a very hard-working woman tó bá bẹ epo sórí tasa that is our own calling. Tó bá bú ẹran lọ sí orí tasa tó bá gbé orí màálù lọ sórí tasa it's none of our business. Christianity ò ní ká tójú bọlé onílé dáàdì mi. My daddy Christianity ò ní ká tójú bọlé onílé. Fídíò tẹ́ ṣe àtọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín ó wá ń fún wa ní picture bí ká ní pé Christianity has turned to an assassin den.
Understand sir? Ohun tó bá mú babaláwo tí ò jáde. I remember vividly during Murphy Afolabi's death. That is how some Muslims came out and they were criticizing Murphy Afolabi heavily. Kò sí babaláwo kankan tó wá criticize Murphy Afolabi. Ṣé nǹkan tí Islam kọ́ wa nìyẹn? Bàbá, nǹkan tó ń jáde lẹ́nu yìí, ṣé nǹkan tí Christianity kọ́ wa lélẹ̀? Jésù bu iyẹ̀pẹ̀, ó tu itọ́ sí, ó fi lajú afọ́jú. What is the difference between iyẹ̀pẹ̀ tí Jésù bù sọ́wọ́ tó fi tọ́ sí, tó fi lajú afọ́jú, àtẹni tó gbé epo, tó gbé ẹ̀kọ́, tó gbé orí màálù lọ sóríta fún ìlọsíwájú ayé ẹ̀ àti tọmọlàkejì? Sir, I am not a Christian, I am not a Muslim, I am not Babalawo. I am a free thinker here. I am a free thinker. If she has taken all this to Orita Metasa, tí kò dẹ̀ ní kẹ́kù, energy tẹ́ fi rígbà tó ń gbé epo, ẹ̀ẹ́dẹ̀ rí energy yẹn nígbà tí ọmọ sẹ̀lẹ̀ àti ọmọ kérúbù tó mú fọ́tò ọmọ òkókó lọ sí burial ground. Bàbá, rí energy yẹn lò sà nígbà tí a rí ọ̀pọ̀lọpọ̀ celestia àti kérúbù ní last year tí wọ́n bá orí èèyàn ní altar, wọ́n bá òkú èèyàn ní altar. Bàbá, lo energy yẹn sà níwòyí last year tábàkálé ní èjì, more than 40 altars of celestia and KNS ni wọ́n bá odidi èèyàn àtòrí èèyàn níbẹ̀ sà. So tí Egbin Orun bá wá gbé epo àti ẹbọ lọ sí oríta, àti àwọn tí wọ́n bá èèyàn ní altar wọn, ta lẹ rò pé ó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí? If truly tó bá jẹ́ Ọlọ́run ló pe èmi àti yín sà, tí ò bá sí wípé Ọlọ́run kò fẹ́ fi ojú àṣebí hàn àwọn tó ti fẹ́ kí Egbin Orun kó kú, ẹ̀rù èèyàn bà mí o. Daddy, if you can come out pẹ̀lú ewu orí láti sọ fún wa pé ẹ̀ mọ̀bi tó belong sí, àwọn tí wọ́n bá ní last year tí wọ́n gé orí èèyàn, nígbà táwọn àfáà kan jáde tí wọ́n sọ wípé Murphy ó ń pọ̀fọ̀ nínú fíìmù, the same àwọn aláàfáà ní ọdún yìí lásán, tẹ́ bá dé léwéran, tẹ́ bá dé zone 2, dáàdì mi tẹ́ bá fẹ́ mọ̀ nǹkan tí mo sọ, ẹ rìn lọ sí prisons. Mi ò ní prison ẹyọkan, prisons. Ẹ lọ take numbers of criminal Muslims tó wà ní prison lọ́wọ́lọ́wọ́. So Murphy Afolabi tó wá ń pọ̀fọ̀ nínú fíìmù, òun náà wá disgrace, but wọn ò lè jáde kí wọ́n disgrace àwọn àfáà tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ wọn. Now bàbá, Egbin Orun, she started from nothing, she started from the scratch. Mo ríjọ́ tó lé foundation church ẹ̀, mo rí ìgbà tó fi blọọkù kọ́ church yẹn tó dẹ̀ ń jọ́sìn níbẹ̀ tí kò sí pan àti pákó. I saw the video lórí online. Bàbá, jáde tí Egbin Orun bá wá sọ wípé ká mú ẹ̀kọ, ká da epo sí, ká mú oyin ká dà sí, ká gbé lọ sóríta, mo fẹ́ kẹ́ mọ̀ pé bèbí ti ṣẹ́jú dáàdì. I would rather follow Egbin Orun because I can see success in whatever she lay her hands on, rather than kí n tẹ̀lé àwọn èèyàn tí mi ò mọ̀ bóyá wọ́n rí orí èèyàn mọ́ church tán máa sọ fún mi pé ẹlẹ́ṣẹ̀ ní Egbin Orun. It's high time sir, it's high time kí gbogbo pastors àti imam, it's high time kẹ́ ẹ mọ̀ wípé a kì í ṣe wèrè o, bèbí ti ṣẹ́jú, a dẹ̀ ti gbọ́n. Bàbá, ẹ fẹ́ sọ fún mi wípé irọ́ l'Egbin Orun pa, àbẹ́ fẹ́ sọ fún mi kó ṣògùn owó? Bàbá, tí Egbin Orun bá ṣògùn owó, ṣe bẹ́yìn nímọ̀ jùlọ, ẹ̀yin ẹ fún wa ní rẹ́sípì tó fi ṣògùn owó kẹ́ẹ̀dẹ̀dọ́wò within 3 days. That is when you can tell us mo ṣògùn owó. Àbí lẹ máa sọ fún wa pọ́wé ò mọ́, àbẹ́ máa sọ fún wa pé ó gbẹ́bọ àbó gbé tutù. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé kò sí bẹ́ẹ̀ ṣe lè paint Egbin Orun, gbogbo ẹ̀yin tẹ́ ń bínú ẹ̀, àbẹ́yìn tẹ́ hate ẹ̀ tó, àwa kan mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ni, àwa gan mọ̀ pé Ọlọ́run ló pè, for the fact that she has been giving out free recipes without collecting dime from people. It shows
that ìpè Ọlọ́run ni ìpè Egbin. Wọ́n ní ikú tó ń pojú gbẹ̀ ni òwe ńlá ló ń pa lọ́rọ̀ fún táǹtì Lizzy ń sọ yìí o torí mi lérò wípé ẹnìkan kan jáde láti wá sọ nǹkan tí ò dáa nípa arábìnrin tóbìnrin bá ṣe dáadáa nínú ayé especially lára àwọn tó ọjọ́ olódi pé kábẹ̀sì máa wo ìmọ̀pọ̀ wúlò mọ́ tóbìnrin tá bá fún ní ẹ̀mí mímọ́ àbí ẹ̀mí Ọlọ́run tó bá wá fún àwọn èèyàn ní rẹ́sípì pé bóun ṣe kúrò nínú poverty káwọn ẹlòmíì náà kúrò nínú poverty yẹn so nígbà wo ló di ẹni èṣù àbí mi ṣáàrí kẹ́nìbọ̀dì sọ pé òun kówó fẹ́ Egbin Orun ó gbowó lọ́wọ́ àwọn Egbin Orun worth to be celebrated yes mo ń bọ̀. ẹ̀yin èèyàn wa jẹ́ kéèyàn jẹ́ wòlíì kéèyàn jẹ́ àfà ṣé ó túmọ̀ sí wípé ìgbà tẹ́ni òun wù ní kọ̀rọ̀ wípé ìgbà tó dáa ni. mo ṣe ń pariwo ọ̀tọ̀ ní tẹ́yìn èèyàn ń sọ ẹ jọ̀ọ́ kí ló dé tí fọ́tò yára lọ́wọ́ yín láti púùtì sórí mídíà tẹ. my daddy nǹkan tó mú ẹ̀yin tẹ́ ẹ̀ fi lè dúró de 48 hours láti wá ṣerú show báyìí the same thing ló ṣe àwọn tó ń celebrate videos àti fọ́tò Egbin Orun kò sí yàtọ̀ nínú everybody sir kò sí yàtọ̀ dáàdì mi àwa gan tá a mọ̀ rí ó take me more than 24 hours or ẹ rí pé lọ́jọ́ tán gbé síta mi ò lò but àwọn tó gbé síta àwọn tó ya fọ́tò pẹ̀lú ẹ̀ tó ya fídíò ẹ̀ pẹ̀lú ẹ̀ ní vulnerable moment àtẹ̀yìn tí ẹ lè dúró fún èyí ẹ̀ láti sọ nǹkan tẹ́ ẹ sọ yìí the same thing ló ṣẹlẹ̀. bàbá àwa kan rí bí ká ní pé rẹ́sípì tó ń fi sílẹ̀ bí ìgbà tó ń jáṣẹ́ àwọn wòlíì kan ni iṣẹ́ tó fi ń de àwọn èèyàn. This is not too good for the image of Jesus Christ. gbogbo àwọn wòlíì tó wà ń ta náà lèèyàn Ọlọ́run ni èèyàn Ọlọ́run nìkan ló mọ ẹni tó ń sìn òun ọ̀nà tí Egbin Orun gbà ṣe iṣẹ́ ìyanu ó lè má bá títí ìjọ aláṣọ funfun mu lọ àbí anything ó bọ́ síbẹ̀síbẹ̀ ó ń ṣe Ọlọ́run sì ń gbà fún un mi sì lérò pé anybody jáde wá láti wá sọ wípé ó ṣe nǹkan báyìí fún mi lásìkò gbà báyìí ó yíwọ́ kódà kálukú gan tún sọ nǹkan tó dáa wọ́n tún give good testimony nípa ẹ̀ní nípa nǹkan tó sọ fáwọn káwọn ṣe táwọn dẹ̀ ń rí positive results èmi lérò pé ìyẹn lásán gan ti tó láti jẹ́ ká mọ̀ pé èèyàn tó dáa ò ní Egbin Orun ẹ̀yin èèyàn wa ibi tá a sì dánu dúró rèé lọ́tẹ̀ yìí títí dìgbà míì tá a sì jọ máa pàdé ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lójú ìwòran yín lábẹ́ fídíò yìí ló wà ẹ like fọ́nrán yìí ẹ comment sọ́ndà ẹ kẹ́dẹ̀ máa share kó máa lọ káàkiri orí ayélujára ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.